kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá àti ogun ìlú ìfẹ̀tà lọ́lọ́run káàkiri àgbáláyé pátá ipò ojú tẹ fún wo nìfọ́ ṣé tẹ́ bọ́ ní di láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá. Fọ́nrán yìí kò fẹ́ ẹja kun ẹ bá mi táàgì Oríyọmí direct ẹ bá ń sọ́dọ̀ Yọmí Oríyọmí gangan ni mo fi fọ́nrán yìí bá wí. Oríyọmí ó ṣe gómìnà ṣùgbọ́n tó bá fẹ́ ṣe gómìnà ilẹ̀ Lárúbáwá ló ti lọ sí nílùú ibi tẹ́yìn ìjà fún lápá ibi tí ìpànìyàn ìfipá fi ẹ̀sìn lélẹ̀ lórí ìjẹ nípa sẹ̀sìn ibẹ̀ ó ṣe gómìnà bẹ̀ nílẹ̀ Lárúbáwá nílùú mọ̀mọ́ kìí ṣèlú yìí. Mo rí fọ́nà kan ni níbi tí Oríyọmí tí n tóbi lójú bí egbèrè ó wá ń dárúkọ àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tó ti já àwọn ọmọ gbé eré Ògbómọ̀ṣọ́ ní ìlú yẹn ní primary school tó ti já àwọn ọmọ gbé tí wọ́n ti já àwọn ọmọ gbé tí wọ́n ti pa olùkọ́ tí wọ́n ní wọ́n jí principal wọn olórí ilé ẹ̀kọ́ tí wọ́n náà gbé wọ́n jí òun náà gbé lọ kódà wọ́n tún sun ọkọ̀ principal abẹ ibẹ̀ wá kọ̀ mú lọ. Olúyọmí ó wá ń dákọ gbogbo àwọn ọmọ tí wọ́n jí gbé àtàwọn tápa ó wá ń dákọ wọlé ẹ̀kọ́ kan ìwà ń tóbi lójú yóò mi kájọ wọn fọ́nrán náà tí a wọ fọ́nrán náà tán ìwà àṣẹ sọ tí mo fẹ́ sọ ẹjọ́ ẹ má bá mi ká lọ torí èyí táwọn fẹ́ mọ̀ ni pé ṣé òṣèlú ni ọ̀rọ̀ pé wọ́n pànìyàn Oríyọmí fi ń ṣe ni àbí ìjọmọnìyàn pé ó ká lára náà ni ẹja gbọ́n tó bó ṣe dákọ̀ tán káṣẹ̀ sọ gbogbo wa àwọn àjọ jókòó rò wípé kí ni éèmù kí lè rò ń gbà Oríyọmí fi dárúkọ yìí Oríyọmí fi lè mọ́ dárúkọ àwọn ọmọ tí wọ́n jí gbé lọ àtàwọn ọmọ tápa èròǹgbà tí Oríyọmí bá ní àwa náà ìta yìí náà bá gbà lérò tèmi náà bá gbà lérò á jẹ́ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ ẹja gbọ́ sí síwájú náà. Rasheedat Tajudeen ọmọ ọdún 11, Ahmed Rahman ọmọ ọdún 8, Abdulsalam Toilo ọmọ ọdún 4, Fatima Jimoh ọmọ ọdún 15, Hasan Azeez ọmọ ọdún 14, Joshua Adeleke ọmọ ọdún 13, Samuel Oyedele ọmọ ọdún 7, Emmanuel Oyedele ọmọ ọdún 4 ẹ̀gbọ́n-àtàbúrò, Ìdòwú Táíwò ọmọ ọdún 4, Christiana Akanbi ọmọ ọdún 2. Ó dàbí pé ọmọ yẹn ni tíṣà kan pọ̀n sẹ́yìn nígbà tó ń sọ̀rọ̀ ó pọn ọmọ nígbà tí ó ń sọ̀rọ̀ under duress. Christiana Akanbi ọmọ ọdún 2, Juwon Sunday ọmọ ọdún 7, Sikiru Salami ọmọ ọdún 3, Soliu Salami ọmọ ọdún 4 ẹ̀gbọ́n-àtàbúrò ni, Ojo Joseph ọmọ ọdún 8, Lydia Adéwọlé ọmọ ọdún 8, Testimony Jacob ọmọ ọdún 5, Kẹ́hìndé Kausara ọmọ ọdún 7, Shewa Seyi ọmọ ọdún 7, Waliya Bello Anoda ọmọ ọdún 4, Lydia Ọlọ́runlolúwa ọmọ ọdún 7, Dámiláre Ọdẹ́rìndé ọmọ ọdún 8, Deborah Adébọ̀wálé ọmọ ọdún 5, Aisha Ògúntówò ọmọ ọdún 10, Lẹ́gẹ́ Táíwò ọmọ ọdún 12, Balikis Àyánwálé ọmọ ọdún 8, Asa David ọmọ ọdún 10, Suaibu Aliyu ọmọ ọdún 10, Ahmed Aliyu ọmọ ọdún 7, Muiz Aliyu ọmọ ọdún 6, ẹ̀gbọ́n-àtàbúrò 3 làwọn ilé, Jọmilójú Ògúnlọlá ọmọ ọdún 6, Agunne Noah ọmọ ọdún 8, Elizabeth Abadi ọmọ ọdún 5, Tosin Abadi ọmọ ọdún 9, Payo Stephen ọmọ ọdún 5, Anna Ojo ọmọ ọdún 14, Habidat Àyánwálé ọmọ ọdún 7 àti Mary Gabriel ọmọ ọdún 6. ẹ̀lì kó tó ka purpose tó fi ka arúkọ àwọn ọmọ yìí ní ọkọ̀ bèèrè lọ́wọ́ yín pé ẹ bá bèèrè Oríyọmí òṣèlú ló ń ṣe ni àbí ìpolongo ẹ̀sìn bó fẹ́ fẹ́ mi àwọn òṣèlú ni o àbúkẹ́ fẹ́ mi àwọn ìpolongo ẹ̀sìn ta ló bí ní orúkọ tó ń kà yìí Oríyọmí àṣọ olókun nú àti dárúkọ èèyàn báyìí níjọ́ tí Naomi tó gbé tó wá tẹ́ ẹ kọ́ àwọn ọmọ lọ sí orí fíìdì ní Islamic school táwọn bíi 70 kú Oríyọmí kílẹ̀ ọkùnrin yá sàràdàǹkátà rẹ̀ ṣe wá ń jẹ́ náà kó wá sọ fún gbogbo ayé pé nígbà yẹn ò sí find this iye ọmọ tó kú o kó wá máa dárúkọ ọmọ tí fún gbogbo ayé Oríyọmí ó dáa báwọn nígbà tí
ẹ káwọn ọmọ lọ Islamic school tẹ́ lọ lù wọ́n pa ó wàá fọ́ fákì lójú níjọ́ nígbà yẹn o kó wá sí findings iye ọmọ tó kú kó wá kárúkọ wọn fún ogun ayé kó wá pa àwọn ìyá wọn kó wá compensate wọn. ṣé ẹ mọ̀ pé àgbéyẹ̀ mọ́rùkú bóyá àwọn ọ̀rọ̀ kọ́wàdà pé tó bá ti lọ àwọn èèyàn gbàgbé ẹ̀ ṣé kò tiẹ̀ l'ability àti ṣe findings kó lọ school kó lọ take record kó a mọ̀ pé Suliyatu Kabira ọmọ ọdún 6 Saliyu Sabitiyu ọmọ ọdún 8 Kausara Lawali ọmọ ọdún 4 Sukurutu kérékéké yára gbàgbọ́ wọ́n bẹ̀rẹ̀ pé ṣé òṣèlú ló fi ń ṣe ni àbí ọ̀rọ̀ ẹ̀sìn náà sì ni torí kò yé mi ọ̀rọ̀ yẹn ti ń pín sọ́nà méjì tó ojú mi ó tún ti ń pín sọ́nà méjì ọ̀rọ̀ ẹ̀sìn náà ni àbòṣèlú ni ok wá sí pé àbòkẹ́dùn pẹ̀lú àwọn ọmọ àbòkẹ́dùn orí yóò ní dàrú àbòkẹ́dùn ẹbí mo kó lábílítì àti lọ sí irú fáìlìsì yìí o irú fáìlìsì ẹlọ́yẹ kó o ṣe nígbàtí Naomi kò díje owó fún ọ tó wá lọ tẹ́lẹ̀ lọ àwọn ọmọ pa o irú fáìlìsì ẹlọ́yẹ kó o ṣe kó o wá orúkọ àwọn ọmọ tí wọ́n kú ní Islamic Grammar School stadium wà lẹ́wọ̀n lọ́lù stadium wà bìtìlẹ̀ jẹ́ lọ́lù sádọ̀ àwọn tẹ́pẹ́ Islamic Grammar School ó ṣe fáìlìsì tó dáwọn àwọn òpónú kan wà tẹ́ pé táyé sọ̀rọ̀ yẹmi wọ́n rí yẹ́dì gómìnà lọ fi bẹ́ẹ̀ ìwé òṣèlú lọ fi gómìnà kọ gómìnà ni yẹ́dì gómìnà ayẹ́bẹ̀ẹ́ kọ kẹ́nìkan ṣé ọlọ́pàá àwọn ọmọ ni ní àsọtí ẹ̀ alókùnún àti máa kọrúkọ lọ sí findings iye ọmọ tán jí gbé iye ọmọ tó kú iye ń tán pa ìgbà tí àwọn tí táwọn lu àwọn ọmọ pa tí wọ́n tẹ́sí ètò òfò tẹ́lẹ̀ gbẹ̀mí àwọn ọmọ ọmọ wa mídíà kó amọ̀dá akọ́njọ́ yẹn tọmọ ìkẹyà ìyàwó olókùn àti findings àwọn ọmọ tá a pa ẹ̀yìn báwọn ẹ wá mọ̀ wùdí ẹlẹ́ẹ̀kejì fún mi pé ọkùnrin yìí ọkọ̀sọpọlọ mọ́ gbogbo ó wà lọ́rùn sunkún ó àtì fún àwọn èèyàn sínú wà lọ́wọ́ àtì fún àwọn dìdìrín tí ń dáwó fún ọ lóló àwọn tó lè máa àtì fún nìyẹn ẹlẹ́ẹ̀kejì rẹ̀ à ń sọ wípé Islamic agenda ó gbé dání ẹ wá mọ̀ tó wá mọ̀ díìsì tó fi ń dárúkọ yẹn ó fẹ́ káwọn èèyàn orí pé Muslim wà ní àwọn tápá Christian náà tún wà ní àwọn tápá àtàwọn tó kú lọ so ìtọ́ tí wọ́n fi wọ́n ní pé irọ́ kéré tí àwọn mùsùlùmí bọ̀dá wa tẹ́lẹ̀ mọ́ sọ ní pé ẹ̀yọ́ o àwọn èsè Boko Haram o àwọn èsè bandit o torí pé Muslim náà wà ń bẹ̀ kèése Muslim ní kèése Christian nìkan wọ́n pa Muslim nìkan ni point ìtọ́ wọ́n fi díẹ̀ múlẹ̀ nìyẹn o point wọ́n fi díẹ̀ múlẹ̀ nìyẹn of course ṣe bí wọ́n jẹ́ mùsùlùmí náà òpònú àwọn ayírádà èmi àbẹ́ ìlọ́wọ́ rẹ ṣé kírísítẹ́nì làwọn tó wá kọ́ mọ mùsùlùmí àti kírísítẹ́nì papọ̀ ṣé kírísítẹ́nì wọ́n tẹ̀lé lọ́pọlọ àwọn tó ń tẹ̀lé yìí náà orí ti wọ́pọlọ tí wọ́n náà jẹ́ àwọn bísí lára àgbà tán wá kọ́ àwọn ọmọ ṣé kírísítẹ́nì wọ́n àwọn bísí lára àgbà àwọn báńdíìtì tó wá kọ́ àwọn ọmọ ṣé kírísítẹ́nì wà lára tiwọn náà àwọn jihadi ọ̀ràn tẹ́ ẹ gbé dání ìwọ tọ́lẹ̀tì ayílára mo fi tẹ́lẹ̀ ní jẹgẹlẹ̀ ìgbòlúgí ti wo ẹni àwò níbi ojúlàdé yìí ọ̀tá ajé arígini ọ̀tá ajé òpònú tó kó lọ abẹ́ ìyàwó ìyanu yìí náà báyọ̀ kíní orúkọ dìdìrì tó lóun ṣe kíní rí tó ṣe kọmíṣánná rí ayé kíní kọmíṣánná fọ kíní ní dìní ṣe ti ṣe rí tó náà sọ pé ó náà ló fẹ́ di gọ́vnà yọ̀sẹ̀ tó bá di gọ́vnà ẹ̀wọ̀n ó gbèsè ìyàwó lé gbogbo yín báyẹn níta ẹ̀ mọ́ sọ ní gbogbo àdìyẹ pé nínú àwọn ọmọ tí wọ́n kó Christian wà ń bẹ Muslim wà ń bẹ wọ́n náà tó so àti ok pattern ok mo ṣe ń mọ̀ mí sí ni àwọn tó ní gbogbo àpéjì kẹdùn ní mọ̀ style tẹ́tí develop tí irú kan bá ti ṣẹlẹ̀ ohun tẹ́tí class ilẹ̀ tẹ́ mọ̀ sọ tí irú kan bá ti ṣẹlẹ̀ ní wípé tẹ́ bá ti lọ bẹ̀ ẹ̀kọ́ àwọn Muslim náà mọ̀ ẹ̀kọ́ ti Christian ti Christian ní ó kọ̀ pọ̀ jù ní láì kó ti Muslim mọ́ á fi lè mọ́ sọ fáwọn èèyàn pé ṣé bá àwọn Mùsùlùmí náà wà ní àwọn tí wọ́n kó àwọn tó wá ń kó yàn àwọn tí ń kó yàn ṣé ń gbọ́ mi àwọn tí ń kó yàn ṣé Christian ní kó yàn ṣé ìjọ CAC làwọn tí ń kidnap ṣé ẹgbọ́jọ CAC rí kidnap rí ẹgbọ́ rìdíìmù bẹ́rì ẹgbọ́ Anglican bẹ́rì ẹgbọ́ sẹlẹ̀ bẹ́rì ẹgbọ́ kérúbù bẹ́rì ẹgbọ́ Deeper Life bẹ́rì ẹgbọ́ Winner Chapel bẹ́rì ìjọ Christian wo àbíjọ oríṣiríṣi oríbílẹ̀ wo lẹgbọ́ rí nínú àwọn ti bandit
ẹ̀yin lẹ kó wọn wọlé wọ́n ti wà láyé débi pé àwọn kẹlẹ́ ti ń gbọ́ Yorùbá tátàtà ẹ̀yin lólùfẹ́ wa àwọn kẹlẹ́ mọ̀ ti gbọ́ fídíò yìí àwọn kẹlẹ́ mọ̀ ti gbọ́ fídíò yìí rí wọ́n jí ìyá kan gbé ó ti pẹ́ tí mo ti gbọ́ fídíò yẹn mo ti rẹ̀ tó rí ni wọ́n jí ìyá yẹn gbé wọ́n wá sọ pé wọ́n bá ìyá yẹn sọ̀rọ̀ wọ́n bá àwọn ìyá yẹn sọ̀rọ̀ apàyà yín ẹ̀ ń lu ìyá yín apàyà yín ẹ̀jẹ̀ kan bá gbọ́dọ̀ kí n tó pé ẹ bá gbọ́dọ̀ yìí náà. Hello. Ó ti fẹ́ gbọ́ mi. Mo gbọ́ yín ẹjọ́ èlò ní ká wá owó yẹn ti pọ̀jù àlè rówó yẹn. 20 million 20. Ẹ dákun ẹjọ́ a lè rí 20 ẹ dákun kò síbi dáadé fẹ́ rí 20 ẹ dákun jọ torí tọ́lọ́. Wùdọ́ ọ̀rọ̀ dákun kò sí ní ṣé ẹni ọ̀jẹ̀ dákun ni àbí kí ni ọ̀fẹ́ fẹ́. Mo mọ̀ pé rárá mo mọ̀ pé ẹ̀jẹ̀ dákun bọ́ dákun èlò ní ká wá sí yẹn. 20 million kò sí ìṣàwọ̀ kalẹ̀ bí 20 million ṣé gbọ́ mi. Dákun jọ torí tọ́lọ́. Ṣé kí ni ọ̀fẹ́ fẹ́ báyìí ṣe kò bẹ́ẹ̀ yẹn gidi ni sẹ́fọ́ ni àgídí ni ìwọ. Ẹ jẹ́ ká wá pé kó pé 3 dákun. Ẹ̀nà. Kó pé 3. ọ̀rọ̀ tirikọ̀ mọ̀ sí ọlọ́gbùn àtọ́rí tọ́ba kò ní fẹ́ ìyá yìí èmi ọ̀pá ẹ̀yà yìí tọ́ba kò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ gidi. Dákun òun náà ọ̀rọ̀ gidi náà mò ń sọ dákun jọ torí tọ́lọ́ dùwàlà. ìjọba ẹ̀ lọ ọgbẹ́ ọ̀sọ̀ fún báyìí ọgbẹ́ 2 million kẹ́sẹ̀ ọ̀rọ̀ 2 million kẹ́sẹ̀ 20 million náà rẹ̀ tọ́ba ọ̀bẹ ìyá rẹ̀ 20 million ní tọ́ba kò ní fẹ́ lónìí ká ó dùgbù ìyá rẹ̀. Dákun jọ torí tọ́lọ́ dákun jọ. Sọ́rí ọtí gbọ́ kí ni ẹni ọtí sọ fún ọ. Bẹ́ẹ̀ mo gbọ́ gbogbo tó ń sọ fún mi dákun jọ. 3 ni a lè 3 ká wá 3 dákun. Dákun jọ. Dákun jọ. Jọ torí tọ́lọ́ já wá 3 ká gba ìyá wa dákun. Jọ. Hello. Yes ma. ọmọ mi lọ́jà gidi nígbà yẹn ẹ̀gbá ilé ìjọba hello. Hello. ṣẹgbọ́n díò yẹn tí àwọn bá ajínigbé tí wọ́n jí Yorùbá gbé tí wọ́n béèrè pé tí bọ̀bọ̀ yẹn máa sọ̀rọ̀ pé àwọn gba ipe 3 million kójọ 3 million làwọn ní 20 million mẹ́tọ́ wa ti fún wa 20 million á pa màmá rẹ̀ ìyá rẹ̀ á pa. ẹwà jẹ̀ndà ẹwà ọmọ rẹ̀ kí ni bó ṣe wá ní Yorùbá láàmú ẹ̀yin alábọ̀dé ọmọ àlè Yorùbá ẹ ti wá kó wọn wọlé ẹ ti wá ń tẹ wọn sí àwa tá a jọ mọ ọkọ ní ìsìn ẹ̀sìn lẹ́kọ́ fi wọlé lórí kírísítàní kan lárúkọ fi mọ́ ẹ ti wá pa gbogbo wa ní ìsìn àti kírísítàní o àti alákatakí àti mùsùlùmí o àti àwa tá a jọ ṣẹ̀ṣẹ̀ ẹ̀yin alákatakí ti ta alágbúdọ̀ lùsì èèyàn wá ní gbogbo wọn torí ọ̀rọ̀ yóò ti ẹ̀yẹ mi gan tó bá tún kọ́yìn mùsùlùmí kan tó kọ́yìn mùsùlùmí tó kọ́yìn mọ́ra yìí ẹ sọ pé irọ́ ọ̀tọ̀lẹ̀yìn àyà ọ̀tọ̀lẹ̀ àwọn katakítí ó sì fi ọmọ fojú mú wọn náà báyìí tó nígbà tá a rí pé irú Akégbàgòdù kò sọ̀pọ̀tì tẹ̀ ń ṣe Akégbàgòdù ló tà sí yín jáde ipa alákatakítí ni yín bàbá yìí náà bàbá Alágége àbí kílókọ̀ ẹ̀ ó náà takò tẹ̀ ń ṣe ipe bó tẹ̀ ń ṣe yìí alákatakítí ni yín kílókọ̀ ẹ̀ Jamiu Adégúnwà ó náà takò tẹ̀ ń ṣe pé ó ní Ìsìlámù tàwọn ó ní kò tẹ̀lé àdìsí tẹ̀yìn tẹ̀lé yìí ẹ̀yin fúnra yín gan ti pín yẹ́lẹ́yẹ́lẹ́ ṣerú ẹni yìí ló ayẹ kó wá lóhun di gómìnà ó wá sọ níṣe pé ó wá sọ pé olóhùn síbi mítì tán wá ṣe Ìbàdàn olóhùn sí ń bẹ̀ àwọn ó wá káwọn àsọmọ kẹkẹ jáde ipe kún sọ pé editing ni ipe gbórí òun sí ni ipe mò sí ń bẹ̀ nígbà tá ti ọkọ sọ̀rọ̀ yìí àwọn ọmọ asọmọgbé Oríyọmí wọ́n sọ fún wa pé àwọn lọ cover ni lọ́gá àwọn fi jókòó ló fi gba soft drink ló jẹ bíbọ̀ ló tún gba table water ló tún mú ló tún jẹ donut wọ́n láwọn lọ cover ni wọ́n lẹ́nu sẹ́lẹ̀ yìí wà mísìn wọ́n ti ibi tẹ́tù yìí mọ́sí ni pé editing ni Oríyọmí òsì mítì yẹn ṣẹ́yìn fanatics ẹ̀ dára yín mọ̀ àwọn sẹ́yìn àwọn tó lẹ́tì ayé rárá àwọn tá yóò yẹ ó wá wá ń sìn ó wá lọ gba list of names àwọn tán jí gbé àwọn tán pa ó wá ń kà fún wa torí kíni aṣọ liability yìí níjọ́ tí wà tí Naomi tẹ́ káwọn ọmọ gbó o liability àti ṣe wé léyìí ó rẹ̀ ṣe ọmọ ìyọmọ tí wà tí Naomi tẹ́ gbẹ̀mí ọmọ ìyọmọ tí wà tí Naomi gbẹ̀mí lẹ́nu wọn tí wọn kó sọ pé ó lé o láìkí kéèsì fẹ́ sí kéèsì àwọn òbẹ̀rù rẹ̀ àti ṣe kéèsì rẹ̀ o tí wọ́n ti wà láyé ló ń ṣe kéèsì ọba dúró àwọn ọmọ tẹ́ ti pa wà nojú ó nojú èmi tẹ́mi náà bá fi rọ́ọ̀bù sójú ní ìsìn sójú omi ìrìnjáde lọ́yẹ̀ lójú mi ni nínú fíìmù tá a ṣe fíìmù tá a lọ́lọ́ nígbà wọn fẹ́ kí n ṣubú wọn mọ ìta ẹ̀kan sí mi lójú ni omi jáde lójú mi pòròpòrò ni èmi tójú mi dábí ojú adé fúrọ̀ nígbà wọn tẹjú mi sí mi lójú nínú fíìmù tá a lọ́lọ́ omi jáde lójú mi ni ṣe bẹ́ẹ̀ dìtì ni wọn tó mi lójú ẹ̀jẹ̀ olóṣèlú ó ti wọnú rẹ̀ ẹ̀jẹ̀ banditi
tó ti wọnú rẹ̀ ṣé wọ́n máa dájú náà ni wọ́n máa dájú ni olóṣèlú ò ní dájú kíni mo rántí ọjọ́ tí ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ yìí 90s àbẹ̀rọ̀ bóyá around 2002, 3, 4 tàbí kó jẹ́ 90s mi mọ́tẹ́ ti gbà yẹn mọ́ tí bọ́ǹbù tó dún lẹ́kọ̀ọ́ ok kíni ni 2002, 2003, 2004 táìmù yẹn ni Ọbásanjọ́ wà president gbà náà tó 1999 Ọbásanjọ́ di president tí bọ́ǹbù dún lẹ́kọ̀ọ́ tẹ́yẹ̀ kú lọ bẹ́rẹ́bẹ́ àwọn tí ó fò sínú ra tí bọ́ǹbù dún gbà lẹ́kọ̀ọ́ bàbá Ọbásanjọ́ wà president jọ náà ó kàn dé bẹ́ẹ̀ ni ó kàn sọ kókò fáàkì ní ojú bàbá ó sì padà Àbújá ẹ̀yìn tó kú lẹ́kọ̀ọ́ lọ́dún yẹn thousands of people ló kú lẹ́kọ̀ọ́ lórí bọ́ǹbù tó dún gbà lọ́dún lẹ́kọ̀ọ́ jọ yẹn style olóṣèlú ni ó kàrà ẹ̀kùn rẹ̀ ẹjẹ́ ń dájẹ́ gómìnà yín ẹjẹ́ àgbà síwájú. ọmọ ọdún méjì nínú igbó ọmọ ọdún mẹ́ta nínú igbó ọmọ ọdún méje nínú igbó ẹ jẹ́ ká wò lọ́nà méjì Ọlọ́run jẹ́ gbogbo àwọn ọmọ yìí ó padà èyí tó bá pàdánù wọn tó bá rí bọ́n ṣe ń dúnyàn lọ́rùn lójú ẹ̀ tó rí bọ́n ṣe ń nàgbàlagbà tó rí bọ́n ṣe ń fàbọyọ̀ ṣé bó ṣe lọ ló ṣe máa padà ṣé bó ṣe lọ ló ṣe máa padà ṣé rò rí ẹ̀ ò ní yí padà ọ̀rìn wo ni wọ́n dá wípé wọ́n jí láàárọ̀ wọn lọ skul kí ló yẹ kán ṣe tán ṣe torí pé wọ́n lọ kàwé ìgbà wo nílẹ̀ Yorùbá di boko ilẹ̀ Boko Haram ìgbà wo ni ìwé kíkà dẹ̀sẹ̀ nílẹ̀ Yorùbá. ìgbà wo ni Yorùbá di ilẹ̀ Boko Haram táàmù gómìnà wọ́pọ̀ Ìbàdàn ìbéèrè yìí ọwọ́ tí ilẹ̀ káwọ́ ti béèrè ìgbà wo ni Yorùbá di ilẹ̀ Boko Haram táàmù gómìnà Ìbàdàn ṣé mi mọ̀nà gúnmi rí ṣé ó ṣẹ̀ṣẹ̀ ń gúnmi ṣé abaláwo ni ṣé pásítọ̀ ń gúnmi ṣé wòlíì ni ẹ wá analyse àwọn ọmọ tí wọ́n pààyàn lójú ẹ̀ tí wọ́n bíyàn lọ́rùn lójú ẹ̀ tó lẹ́sẹ̀ rò pé yóò ṣe mọ́ think èmi náà analyse tẹ́ náà fún ọ èmi náà analyse tẹ́ náà fún ọ nígbà tẹ́ pé kẹ́yìn lọ sínú school tí ó gbèrò pọ̀ tẹ́ gbé tó lọ bẹ̀ ọmọ tí wọ́n pọ́n fẹ́ǹsì lójú ẹ̀ tí ìyá rẹ̀ pọ́n fẹ́ǹsì tí ń jùnú fẹ́ǹsì àbí ìyá pọ́n fẹ́ǹsì bàbá jùnú fẹ́ǹsì ọmọ ọdún kan ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta tẹ́ ń jùnú fẹ́ǹsì ìwọ náà sáré yẹn tọ́mọ bá dàgbà sẹ́rọ̀ pé ẹ̀yin náà kọ́ ọmọ bí ọmọ ṣèdè gbólógbó lẹ́nu èmi wọn analyse tẹ́ náà fún ọ náà tí wọ́n analyse eléyìí ẹnu ẹnu ẹmọ tẹ́ ń pààyàn lójú ẹ̀ tá ń gbé Boko Haram wá nígbà tẹ́yìn náà jọmọ tí àbá ń jọmọ sínú fẹ́ǹsì nígbà tẹ́yìn tí wà ti Naomi tẹ́yìn pẹ́kún ẹ̀bùn òfò ẹ̀bùn olórí ibú tẹ́yìn pé gbogbo àwọn tó kún ní níjọ́ tí wà ti Naomi tẹ́yìn pẹ́kún olórí ibú yẹn ẹ̀jẹ̀ àwọn ọmọ yóò bí yín àwọn ọmọ yẹn ẹ̀jẹ̀ wọn ò ní súnà ọ̀run yóò béèrè lọ́wọ́ yín nígbà wọn jọ àwọn àtòrí fẹ́ǹsì tánjú wọn wọlé tánjú àwọn aláàtò fẹ́ǹsì tánjú wọn wọlé kí lẹ́yìn ń kọ́ àwọn ọmọ yẹn kí làwọn òbí wọn kọ́ wọn yẹn kí lẹ́yìn kọ́ wọn yẹn àwọn òbí wọn náà ti ń kọ́ àwọn náà bó sì máa jábìlì bó sì máa gùn gan-an tó bá ga ìwọ mọ oláìka náà yìí gan oláìka náà yìí gan wọn wá nígbà nílẹ̀ Yorùbá nílẹ̀ Boko Haram ta ló wẹ́kọ̀ Boko Haram tẹ́ ẹ sí lálejò tẹ́ ẹ po tí tó kí wájú ẹ ẹ tètè bu ọ̀tẹ̀ tó gbọ́ fi tẹ̀ ẹ tó mílò gún mi aláyé ewu lórí burúkú náà wá ń gbé mu ẹ wá jọ ń sọ̀rọ̀ ẹjọ́ dúnàdúrà ẹ fi láìpẹ́ àwa ẹ fi dúnàdúrà pẹ̀lú gún mi tó wá tóbi lójú gbé ike ní ìsìn ṣé kó ṣẹlẹ̀ kàn ní kọ̀ọ̀kan ṣé àwọn ọmọ mẹ̀kúnnù náà lọ̀kan kọ̀ọ̀kan wọ̀ náà ṣọ́kàn ni ṣé àwọn ibi táwọn mẹ́wàá ṣe lù ú ọtí ọjọ́ nígbó kó díwáró ó jẹ́ nígbó kó díwáró sí bí atọ̀ létí ẹni. ká jáde ńlé ká lọ máa kọ́ ọmọ níwèé ìgbà wo ló dẹ̀sẹ̀ ńlẹ̀ Yorùbá ká lọ sí school ìgbà wo ló dẹ̀sẹ̀ ńlẹ̀ Yorùbá mathematics teacher ní máa tí wọ́n ní wọ́n pa yẹn mathematics teacher ní gbogbo ẹ̀ ti waste síbẹ̀ yẹn ẹ̀ tó jẹ́ pé díẹ̀ lókù tí ó rí táyà tá a bá wéjì máa yẹn àtọmọ kékeré ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún méjì àwọn ọmọ yìí gan nínú igbó tí wọ́n gbé wọn lọ yẹn báwo làwọn ọmọ yẹn ṣe máa rìn. ó tó dákẹ́ apààyànjọ gbogbo yín ìgbọ́rú ẹ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀rọ mi létí apààyànjọ gbogbo yín nígbà tí wàá sí nàmí lọ ọmọ ọlọ́mọ pa apààyànjọ gbogbo yín àjẹ̀ndá apààyàn wọn náà tún gbé dáàdì ilẹ̀ ń gbégún méjì nígbà tí wàá sí nàmí lọ ọmọ ọlọ́mọ pa ọmọ tí ó di dókítà lọ́la ìwọlé mọ́ kaba kíní tíṣà ọmọ tí ó di dókítà lọ́la tí ó gbà wọn bí rẹ̀ nú lọ́la ọmọ yẹmọ tẹ́ pa ọmọ fáwọn jẹ̀ dílé pa náà ẹ ti pààyàn tán níbẹ̀ yẹn pípa yín pèsè àṣà lórí ti yín mádì ẹ tún gbé gómẹ wá gómẹ tó wá fi mú fílẹ̀ ó wá fi mú fúlẹ̀ yín wò
ó wá gómìnà wá fi mú fílẹ̀ yín wò yes ó wá fi mú fílẹ̀ nígbà padà ó lọ káwọn ọmọ ìyẹ́ wà ẹ dáná sí wọn lá ó ti ọkọ̀ kó wọn ẹ wò wọn lá wọ́n ti ń gbọ́ Yorùbá á pa màmá rẹ̀ 20 million á pa màmá rẹ̀ wá bọ́ọ̀lì sí wa lára tó báyìí nísìnyí wọ́n pa wá ìgbà tómi lójú omi ojú ní tẹ̀ tó lójú yóò bí omi tó ní tẹ̀ tó lójú yóò bí ẹ mọ́ tẹ̀lé àwọn eléyìí o mọ́ tẹ̀lé àwọn eléyìí o àwọn eléyìí ẹ mọ́ tẹ̀lé tájú wá sọ̀rọ̀ ní ó kó ìròyìn yẹmí ni ìrẹ́ kò yẹmí sọ́sẹ̀ mi ni kò sẹ̀mí náà ṣe bí tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ láti mọ́ dá láti mọ́ fún lésì mi ò lè wá sí fídíò kí mọ́ níta ni yẹn sọ lèmi ò wà lèmi wá fẹ́ sọ̀rọ̀ lé kẹ́kẹ́ mi kẹwàá yín kà mọ́ sí fídíò láìsí pé bóyá mo mú evidence tí mo fẹ́ sọ wá ẹ ti wá develop style ìpè style táàmù lónìí pé tí a bá ti gbọ́ pé wọ́n pààyàn ẹ sáà jẹ́ kọ́ muslim wà nù àwọn tẹ́ pa ní táàmù sọ ni pé ṣe bá pa muslim náà wọ́n wá ń tarọ́kọ ó dákọ̀ muslim síwájú ó dákọ̀ christian sáàrin ó wá dákọ̀ muslim parí gbèsè àrí pé muslim náà wà ń bẹ nítorí ká mọ̀ nìyẹn ṣùgbọ́n sáwọn pásítọ̀ ló lọ kọ́ àwọn èèyàn lọ pa wọ́n sáwọn abaláwo lọ kọ́ àwọn èèyàn lọ pa wọ́n ìjọ wo làwọn tó lọ kọ́ àwọn èèyàn pa ìjọ sẹ̀ríà àwọn mùsùlùmí banditi sẹ́yìtì ṣé kó gbogbo yìí mùsùlùmí ni wọ́n ó jí nǹkan tán báyìí ó tó lọ kírun ẹ mọ̀ sí lọ bó ti ẹ̀ wá ń gbọ́ta ń pẹ́ ẹ̀yin babaláwo ẹ̀dá ifá ọtúkà àtúnà tọ́lọ sí di ogun tọ́lọ sí di gbogbo ẹ̀ ẹ̀dá ifá kífọ́ gbà wá kékeré kó gbà wá kékeré kó tógun tí sọ̀rọ̀ bá ti dín náà wọ́n àmọ́ kó fáwọn ọmọ gbẹ̀sán mẹ́wàá mọ́ra àwọn kan náà wọ́n lọ sí di ogun wọ́n lọ rí Ṣàngó láwọn tó jẹ́ wípé ọmọ wọn ṣọ́ọ̀ṣì ìyàwó wọn mọ́sálásí bàbá mọ́sálásí ṣùgbọ́n tí tọ́nà bá ti wá dé àwọn òrìṣà wa yẹn ẹ̀rọ àfẹ́ká àwọn onímọ̀ dojúkọ náà omi tẹ̀lé ọ̀pọ̀ láti sọ̀rọ̀ máa yí bí minú máa yí gan fúnra bí minú ẹgbẹ́ bó ṣe ó sì fìlẹ̀ ìlà bí igi mú ajá òpónú ó ṣẹnu ti pòlò bí abo ẹlẹ́dẹ̀